Ayẹyẹ di méjì bí Adeniyi Johnson àti àwọn ìbejì rẹ̀ ṣe ṣe àjọyọ̀ ọjọ́ ìbí. Èjì rẹ̀ ara ń sọkùn Ọjọọbi ọmọ ẹdun tí ń ṣeré orí igi bẹ́ẹ̀kìsì bẹ́ẹ̀kẹsẹ́ ó fẹsẹ̀ rẹ̀ méjèèjì bẹ́ sílé alákìsà ó sọ alákìsà tó nígbà aṣọ ọkàn ní bábí èjì ló wọlé tọ̀ mí wá wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú mọ́dà rẹ̀. Ayẹyẹ oníbejì ni fún òṣèré tíátà ní Adeniyi Johnson bí ó ṣe ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ̀ àti tàwọn èjìrẹ́ rẹ̀. Lórí ẹ̀rọ Instagram rẹ̀ ni òṣèré náà ti fi àwòrán òun àti àwọn èjìrẹ́ òyìnlá léde tó sì ń kí Ọlọ́run ní mẹ́sàn-án mẹ́wàá láti dúpẹ́ fún àǹfààní. Ó ní arúgbó ọjọ́ ẹ ṣeun, Ọlọ́run aláàánú ẹ ṣeun, alágbára gíga ẹ ṣeun, aláàbò wa ẹ ṣé, olùpèsè wa ẹ ṣé, atófaratì ẹ ṣeun, olùṣọ́ àgùntàn wa ẹ ṣé o, Olúwa ẹ ṣeun o, àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ṣé ẹ wá rí o, ọdún iyì àti ọdún àfikún ní ìlọ́po ni ọdún yìí máa jẹ́ fún èmi àtẹ̀bí mi. Ìyàwó rẹ̀ tí òun náà jẹ́ òṣèré tíátà ìyún Ṣèyí Ẹ̀dùn náà jáde tán láti fi ìdùnnú rẹ̀ hàn lórí ọjọ́ ìbí ọkọ rẹ̀ àtàwọn ọmọ. Nígbà tó ń fi ayọ̀ rẹ̀ hàn lórí Instagram tirẹ̀ náà ló ti kọ àwọn ọ̀rọ̀ tí ń mórí wú láti kí ọkọ àtàwọn ọmọ pẹ̀lú àwòrán àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó fi gbà á. Ó ṣe àpèjúwe ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ rere tó mọ̀kẹ́ àti ìtọ́jú aya, ọkọ tí wọ́n fi ń tọrọ ọkọ tó yàtọ̀ sí ọkọ báńgẹ́. Ó ní sí ọkọ mi lónìí mo kí ọ fún pé o jẹ́ ọkọ tó yááyì, olùrànlọ́wọ́ gidi àti ọkọ tó ṣe é mú yangàn. Láti ọkàn mi mo gbà á ládùúrà pé kí òní mú ayọ̀ tí kò lóǹkà wá. Ó wá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ fún gbogbo ohun tó ń ṣe. Ó ní ó ṣeun púpọ̀ fún ohun tó ń ṣe lójoojúmọ́, kí ìbùkún Ọlọ́run máa bá ẹ gbé. Ó tẹ̀síwájú pé ẹni tá à ń gbé gẹ̀gẹ̀ ní àwọn ìbejì òun. Ó ní ẹ̀yin èjìrẹ́ mi tó yááyì, ọ̀kan ni mo béèrè fún kí Ọlọ́run tó fi méjì jíǹkí mi. Ẹ kú ayẹyẹ ọdún kejì lórílẹ̀. Ó kẹnu bàdúrà fáwọn ọmọ òun tó sì ń bẹ lọ́hùn lórí wọn. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní Olúwa jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ tàn fún Ayọ̀míkún àti Ayọ̀mípọ̀ sí i. Lá ọ̀nà fún wọn, fi ìfẹ́, ọgbọ́n àti ìmọ̀ sínú ọkàn wọn. Mo bẹ̀ ẹ́ Ọlọ́run, jẹ́ kí wọ́n máa gbòòrò nínú ìgbàgbọ́ àti ìfẹ́, kí okùn wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá kó má já nígbà kọ̀ọ̀kan. Ayọ̀ ni fún mi láti máa wò yín bẹ́ ṣe ń dàgbà. Ṣèyí wá fi kún un pé ọjọ́ ìbí àwọn mẹ́tẹ̀ẹ̀ta mú ìdùnnú oníbejì wá sínú ayé òun tó sì ń gbà á ládùúrà pé kí ìdùnnú àwọn gẹ́gẹ́ bí ẹbí kó má dìbàjẹ́. Tẹ́ ẹ bá gbàgbé nínú oṣù kejì ọdún 2023 ni Adeniyi àti Ṣèyí ṣe àjọyọ̀ àwọn ọmọ tuntun wọn lẹ́yìn ọdún méje tí wọ́n ti ń wojú Ọlọ́run tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn sì bá wọn yọ̀. Àwọn alábàáṣiṣẹ́pọ̀ bíi Bíọ́lá Báyọ̀, Kúnlé Afod, Kẹ́mi Kórèdé, Jigan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn ni wọ́n bá wọn dáwọ́ dùnnú fún ayẹyẹ ọjọ́ ìbí ọ̀hún. Tolúwalékè Àlí ló ń jábọ̀ ròyìn fún Ta Fàájì.